Mọ́mì láti kékeré sọ̀rọ̀ nígbà òde. Ẹ̀dùnmá tó bá wọn ṣe, òde àṣedalẹ̀ kúkúrú òde tẹ̀. Òde àṣedalẹ̀ kúkúrú òde tẹ̀. Ẹ ò ní fàìsàn ló gbà, ẹ ò ní kọ́kọ́ mọ́ ṣàdúgbò mọ́mì, ẹ ò ní rọ̀kọ̀. Àdáni kò délé. Ẹ̀kọ́ ìsọ̀, ẹ̀kọ́ òní o. Àti
ọpẹ́lọpẹ́ rẹ, ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbáyé ẹyẹ mi, ọpẹ́lọpẹ́ rẹ, ọpẹ́lọpẹ́ rẹ, ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbáyé ẹyẹ. left, 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 oh yeah, left, right, left, right, oh yeah, left, right, left, right, oh yeah, like a soldier man, oh yeah, like a soldier man. Ẹ wá sílẹ̀ ṣe borí o, mi ò gbọ́ òyìn òyìn mi ò gbọ́ ẹ̀yìn ọ̀rẹ́ ọkọ. Wá sílẹ̀ ṣe borí o. Bí a ṣe ń jù nítorí rẹ̀, bí a ṣe ń jù nítorí rẹ̀. Bẹ̀bẹ̀ fẹ́ kò sáyọ̀ wá sálàt, ọmọdé sọyà, abọ́ bẹ̀bẹ̀ fẹ́. Pariwo kí gbogbo ẹbí mi kọ́. Ó bẹ̀bẹ̀ fẹ́. Oníṣẹ́ ọlọ́ọ̀fọ̀ ẹ̀, àbọ̀ ọlọ́ọ̀fọ̀ ẹ̀. Ó lọ̀bẹ̀. 100%, right? Okay. Wọ́n ní jẹ́jẹ́ lájókòó tó ń bẹ̀rẹ̀ yíyó. Fẹ́mi jẹ́jẹ́ lájókòó. Jẹ́jẹ́ lájókòó tó ń bẹ̀rẹ̀ yíyó. Tó bẹ̀rẹ̀ tó kọ́ balẹ̀ lẹ́bí wá. Tó bẹ̀rẹ̀ tó kọ́ balẹ̀ nílé wa. Fẹ́mi kò gbọdọ̀ yá kó ní kó kẹ́rù kó ní àlọ́. Jẹ́jẹ́ lájókòó, Túndé jẹ́jẹ́ lájókòó, tó bẹ̀rẹ̀ yìí o. Gbogbo ẹbí mo ní wá sí láńlá abẹ́fẹ́ o. Ọ̀gá abẹ́fẹ́ o, ọmọ wa náà abẹ́fẹ́ o. Mọ́mí dájú gbogbo ẹbí ẹ bá mi lọ wá ẹ̀sọ́ ọmọ ike bá mi ṣe àdúrà fún. Ó ti wá dágbére ilé ọkọ ti yá nìyẹn, ó ti ń lọ. Ẹ gbàdúrà fún pé ilé ọkọ tó ń lọ yẹn á sàn sówó, á sàn sọ́mọ, á sàn sálàáfíà. Mo ní bẹ́ẹ̀ tí wí ló máa rí. 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 Èyí ẹ̀rí yẹn á wá fàṣẹ sí. Bẹ́ẹ̀ tí wí ló máa rí. Láhàá wàlá kùwátá ìlà bìlàlẹ̀ ilẹ̀ ọ̀bẹ. Bùsáyọ̀ sọ pé mọ́mí ẹ gbà, dádì ẹ gbà, gbogbo ẹbí Adésànyà ẹ gbà. Láti òní lọ, mi ò jẹ́ Bùsáyọ̀ Wasilat Adésànyà mọ́. Orúkọ mi tuntun a máa jẹ́ Mrs. Adélẹ́yẹ Bùsáyọ̀ Wasilat. Yàrá mi tó wà lágbàlá yín, ẹ lọ gbé rent, torí èmi ò ní dálé mo ṣú, èmi ò ní kú mọ́kọ lórí, ọkọ ò ní kú mọ́ mi lórí, mi ò ní tún ìgbéyàwó yìí ṣe, àti èmi àti Fẹ́mi ìfẹ́ wa dalẹ̀. Láhàólá wàlá kùwátá ìlà bìlàlẹ̀ ilẹ̀ ọ̀sẹ̀. Oh my God.
Buasa, Ìlàrá.